ẹja lónìí fún lèmi ǹjẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́ mọ́ ríre lójú owó yá. síbẹ̀ mami ọmọ tán Àlàkẹ́ àní síbẹ̀ Mayọ̀wọ́ ìkẹrẹ kúrò láyé mi ọlọ́lá. Mayọ̀wọ́ ìkẹrẹ kúrò láyé mi ọlọ́lá. Bàbá yín bá dúrà yín bá gbàgbọ́ ọba rẹ̀. Ìkẹrẹ kúrò láyé mi ọlọ́lá. Bàbá yín bá dúrà yín bá gbàgbọ́ ọba rẹ̀. Àmì ọmọdé wa onílé tuntun tó lọ́wọ́ tó láyé ìlú láéláé. Ó kí kalẹ̀ bàbá mi àpọ́nlé. Àpọ́nlé àyà mi fọ́kàrù ṣàbá. Báyìí àpọ́nlé. Ọmọ Ìbàdàn lọ́wọ́ lẹ́rẹ̀. Ọmọ jẹ̀bi ọ̀ọ́ àfikàrà ń kọ́ ní mọ́. Báyìí àpọ́nlé Ànábì. Mayọ̀wọ́ ìkẹrẹ kúrò láyé yìí ọlọ́lá. Bàbá Mayọ̀wọ́ ìkẹrẹ kúrò láyé yìí ọlọ́lá. Bàbá yín bá dúrà yín bá gbàgbọ́ ọba rẹ̀. Sára ní pèsè mo wá rí aláwọ̀ nìkan ní òògùn. Ọ̀kẹ́ dára olùrí ṣùgbọ́n ó rí oníkan òun lórí. Tòun máa yáṣọ tó wọ̀ sọ́ra bó ṣe lọ yìí kò yé mi mọ́ rárá. Wọ́n ní olóòtú mi ò ní nǹkan kí ní kọ̀rọ̀. Ìgbàgbà tó jọ lọ́wọ́ bá lẹ́yìn àdúrà mi ò kí ṣògùn mi ò kí jókòó mi ò kí jẹ òkú. Bámi àpọ́nlé ìṣòro rẹ̀ lára mi lásán. Ìṣòro rẹ̀ lára mi lásán. Ìjọba ìwọ̀n lọ́wọ́ lọ́la.
àgbà ọlábàwá àlàkẹ́ obìnrin fọlámi CEO ọlọ́run ní fabrics àwọn ọlọ́pẹ̀wà wípé káwá ṣeré. ọba tètè wọ̀ ní wípé bàbá àti ìsàlẹ̀ gbogbo wàhálà tí mo ti bá yín fà yẹn a ò ní fà rárá ọjọ́ tẹ́ ti pè mí láti máa parí ẹ̀ ẹ bá ṣàkíyèsí mo lè dúró mo ṣe wá bẹ̀rẹ̀ rere màmá tó wọ́n ń bèrè omi bí ó ṣe lọ́gbọ́ ẹ̀rín jábọ́ bàbá tó ṣe ń ṣe lórí ọ̀rọ̀ mi olúwa bó ṣe ń ṣe lórí ọ̀rọ̀ mi ọ̀ṣẹ́ lọ bàbá àdàbọ̀ bẹ́ẹ̀ ni àpẹẹrẹ káàtìmì ọ̀dì 12 ọjọ́ tọ́sẹ̀ tó ń bọ̀ òun gangan ni mo sì ń gbọ́ wọlé bíṣọ nìbàdàn lọ́jọ́ náà mojú ọ̀rọ̀ ilẹ̀ bàbá kọ́ṣe láàmì àgbà pọ́nlé èmi ní tìyí ẹni ní tèmi ọ̀jẹ̀ ìtúẹ̀rù ọmọ wọn sí. bó ṣe ń ṣe lórí ọ̀rọ̀ mi má ṣe lọ bá padà bọ̀ torí pé ayé mi ló ṣe má ṣe lè kó tún bọ̀ bó ṣe ń ṣe lọ́rọ̀ mi. Ọmọ táwa wà lẹ́gẹ́, ọmọrin fọlá ní ẹgbẹ́ oríire tèmi. Títí sílẹ̀. Àlàkẹ́ ọmọrin fọlá ní. Ní gbogbo ìgbà tẹ́ bá ti kí. Ẹ̀kọ́ ọmọ sọ́gbọ́n náà wípé ọ̀rọ̀ ayé mi jọ ọwọ́ rẹ̀ ọ̀gá ńlá. Lílọ bí ìlọ ìjọ ọwọ́ rẹ̀ ọ̀gá rí Àlàkẹ́. Ọ̀rọ̀ ayé mi jọ ọwọ́ rẹ̀ ọ̀gá ńlá. Lílọ bí ìlọ ìjọ ọwọ́ rẹ̀ ọ̀gá rí. Wọ́n sí láti bàtẹ́ ti dé láti wúra pẹ̀lú bàbá àti àkọlé ànábì. Ẹ ò fẹ́ bá wa ṣiṣẹ́ mọ́ ọ̀run. Ẹ bá a ṣe bílẹ̀kù ọ̀dẹ̀ ìbèrè gbọ́dọ̀ mú. Báàmì àkọlé máa yanjú gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ dá mi lójú. Erin fọlá ní ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ ọ̀rọ̀ àlá. Ìlọ sí ìwọ mi dọ̀wọ́ rẹ̀ ọ̀gá rẹ̀. Olúwa ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ ọ̀gá àlá. Ọ̀gá ìlọ sí ìwọ mi dọ̀wọ́ rẹ̀ ọ̀gá àlá. Àwọn ọ̀gá ní ayé ọ̀gá mi. Ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ ọba ńlá. Bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀, ìwọ ló ń dùn. Ìwọ ayé mi ọ̀rọ̀ mi ọba rẹ̀ ojú rẹ̀. Ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ ọba ńlá. Lílọ bí mo dọ̀wọ́ rẹ̀ ọba rẹ̀. Ọmọ táwa Àlàkẹ́. Màmá Taofika, Màmá Kàfílà,
ní Canada. Yami Alake, Mama Kafila ní Canada. Yami Alake, Mama Basira, Mama Aisha. Ohun tí máa ń fẹ́ gbọ́, ohun gbọ́gbọ́ lè fi sọ̀rọ̀, láàrin àpọ́nlé wọ́n ní olóòtú lẹ́nu, àwọn owó tún ti ẹ ṣe, mo fẹ́ lọ change. Láàrin àgbà, àpọ́nlé anẹ́mì, mo fi ti bàbá mi ní àpọ́nlé. Mo fi kí gbogbo ẹni tó kú lórí ìjókòó pátápátá lálálùfá. Mo ti kí bàbá mi àgbà bọ́lé lẹ́yìn títí wọn. Mo tọ́kùnrin, mo tọ́bìnrin, mo tọ́mọdé, àtàgbàlagbà tó ń bẹ níbí. Mo ṣe lẹ́ni tó dùn mí lọ òkìkí ọ̀la. Ìgbà wọn tó dáyé kí n tó dáyé ó bàbá wọn sí dá. Báni àpọ́nlé káàtìmí bàbá aláwọ̀ yàrá wà ló máa ò lè ṣe ní. Báni àpọ́nlé. Bámi àpọ́nlé láti mi, yàrá náà ṣẹ̀dá gbogbo ìṣàṣẹ. Má jẹ́ kí bàbá mi kọ̀ gbogbo láyé lọ́la. Yàrá náà ṣẹ̀dá gbogbo ìṣàṣẹ. Bàbá yàrá náà ṣẹ̀dá gbogbo ìṣàṣẹ. Má jẹ́ kí bàbá mi kọ̀ gbogbo láyé lọ́la.
agbọ́dù ọmọ ìdúró pátápátá láti ìdúró. Ìyá mi ajá mi ìyá Ìbàdàn olórí ìfẹ́ mi ni wọ́n látọ̀dún tó ti bá òbí ọlá ọmọ nígbà. Ìyá Ìbàdàn orí jìnnà lọ́jọ́ ta kọ́kọ́ ríra òkìkí ọlá o Miami láti gbà yìí. Wọ́n ṣe ìdílé ẹ̀rọ mi gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n orí jìnnà láìpàdé láì ṣe orí bẹ́ẹ̀. Àjọ wa ní àjọ lẹ́gbọ̀n ní. Ẹ bá máa rí ooo ìdàgbọ́ yẹ kí wá sí òwúwa iṣẹ́ ló pọ̀. Nítorí ọlọ́run ọba ìyá Ìbàdàn mi ò tó fún náà kékeré o. Ẹkún ìfẹ́ ẹni gbogbo òwúwa. Olólùfẹ́ bàbá mi àgbà Sáùtì Àríwá bí wọ́n. Wọ́n tún wá jẹ́ olólùfẹ́ mi òkìkẹ́ láàárọ̀ ẹṣin wọ́n lù bẹ́ẹ̀ ìyá Ìbàdàn oṣù bọ̀ wá. Ìyá Gábì, àwọn náà wọ́n bẹ̀ níbi òkìkí ọ̀la. Rahman, next night, ìyá Aisha, wọ́n bẹ̀ níbi. Alájà mi àti Sùnbọ̀, wọ́n bẹ̀ níbi òkìkí ọ̀la. Mo dúpẹ́ tèmi, mo dúpẹ́ fámìlì, wọ́n bẹ̀ níbi òkìkí ọ̀la iṣẹ́ àdúgbẹ́. Àlìfàùsá, ìyá mi àgbà, lórí ìrora àgbà, áńgẹ́lì ni wọ́n láwòrán ẹ̀dá. Ajá bí Islam. Ìyá mi nìyẹn òkìkí ọ̀la bàbá mọ̀ síra. Mo ṣe ń ṣe lórí ọ̀rọ̀ mi, ìyá mi ìyá Ìbàdàn. Tí bá fẹ́ mọ̀ wípé ẹrù bíbí sí mi mọ́ o. Nítorí ọlọ́run ọba ẹ̀ máa bọ̀ níwájú bí gbogbo ayé fẹ́ rí mi. Àjọ wa ní àjọlẹ̀mọ́ ní ìyá mi ìyá Ìbàdàn ọ̀ríjínà olólùfẹ́ bàbá mi Sáùtì Àríwá ni wọ́n jẹ́. Wọ́n tún wá jẹ́ olólùfẹ́ mi òkìkí ọ̀la ẹ ṣé mo dúpẹ́ ìyá Ìbàdàn. Mami Àlìfàùsá mo ti rí ìyá Ìbàdàn. Mo ti lérò pé gbogbo ẹni tó bá ti jẹ́ ìyá Ìbàdàn ọmọ Ìbàdàn ni wọ́n. Ọba orí ni bàbá. Ìyá Ìbàdàn. Kò sí kọ̀rọ̀ kẹ̀kọ́ lọ́hùn bá lè wà tánú bá dé.
Àná wa ní ajá mi ìdánì òun rárá. Mo ti bèrè fún àánú rẹ̀ jọ̀wọ́ jẹ́ bóyá. Yóò fẹ́ ká sọ yẹn lèjì ká mi ò kánú tó dé. Ìgbàgbọ́ síjú àánú rẹ̀ sọ́dọ̀. Ọ̀pọ̀ tó dé. Olúwa síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù dúpẹ́. Síbẹ̀síbẹ̀ ooo ẹ̀rù dúpẹ́. Ìyá mi ìyá Ìbàdàn. Gbogbo tó bá fẹ́. Bẹ́ẹ̀sì àwọn lọ́balọ́ba. Lóríṣiríṣi ló máa bá nílẹ̀. Ọ̀ríjínà ni. Ohun tí bá ti fẹ́ ní sọ lẹ́jìtì ni. Olúwa síbẹ̀síbẹ̀ ooo. Gbogbo pátá bá ṣe níbi.